ẹja lónìí fún lèmi ǹjẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣehùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. ṣé o ìwọ̀n rẹ tó lóde rẹ àwọn ọlọ́run gbé pa o ọlọ́run gbé nágárà o bàbá àrò àti aṣíwájú dédé orí ọ̀fẹ́ ìwé níjú o kọ́ba fọ́ ìwé nẹ́tí kẹ́ onẹ́tí kẹ́ o onẹ́tí kẹ́ o. Despite a special moment, I'm always happy and very eager to identify with EGBE for two reasons. I can see and I can vouch for that you have very quality membership. Àwọn ìyá alálùbáríkà nìkan ẹ ti kúrò ní ẹbọdé ló bàbá ẹgbẹ́ ilé ìgbésí ti jẹ́ ẹ ti kúrò ẹ ti ìyá alálùbáríkà láàrin ìlú ìdílé bá wọ̀. The second good reason is that gbogbo ilé ẹ̀kọ́ wálé ẹni ìlú ẹ̀dí bá ti wà ní ẹ̀kọ́ wálé àkọ́lé ẹ̀dá fẹ́ pọ̀ jù ṣùgbọ́n ọjọ́ yìí ṣe fún wa bàbá yìí náà ti ń gbà ẹni máa gbà pẹ́ okú iṣẹ́ takuntakun as you advance in age you become more difficult to manage people but I can see that you still manage to control respect from your membership. Tọ́wọ́ ṣàdúrà fún yẹn wọ́n tó fún lówó. Ọ̀túnba ó ti fẹ́ tọrọ owó nìyẹn o. Ọ̀ní ọ̀pọ̀lọ. Ó ti fẹ́ ọ̀túnba ti fẹ́ sọ̀rọ̀ nílẹ̀. Ṣé kò sọ́kò ṣẹlẹ̀? Ó dà kó ṣẹlẹ̀. My doctor kò ní. Ẹ jẹ́ ká máa dúpẹ́ ti gbà yẹn léde. Àdúpẹ́ ti jọ yẹn náà o. Ká lè dúpẹ́ ti èmi jọ ní. Àdúpẹ́ ti next one sílẹ̀. Ọ̀rẹ́ nígbà tẹ́lẹ̀ ò mọ̀ rẹ o tẹ́lẹ̀ ò. Ọ̀rẹ́ nígbà tẹ́lẹ̀ ò lè tó sà. Jẹ̀sẹ̀ àkókò ọ̀rẹ́ rẹ̀ tó sà. Múra sílẹ̀. Ẹgbẹ́ tó kó ẹgbẹ́ tí ó lẹ́yìn tó sùn pa o. As we join this wonderful gathering of the members of Yoruba Tennis Club, we are delighted to have you in our midst. We are delighted to have you in our midst. Sakasa Gudu. Giwa Engineer Ayo. Ayo Jore. Fesu Lana Oko. Iwo Ọmọkọlọjà. Asọlọlọ Ọmọdé. Kamaro Jore. Fesu Lana. Àtúntà àbí Kásùmù mi tí ìgbowó rárá. Mi tí ìgbowó.
ìgbowó rárá. Tó bá ń gbọ́ pé 60 by 120 má ti jẹ́. Mo rántí ìjọ kan ní ìlú Ọ̀ṣọ̀rọ̀kọ̀ ẹnìkan sọ̀rọ̀ yín mi tí ní sọ tí wọ́n sọ fún mi. Ó wà ní Ọ̀ṣọ̀rọ̀kọ̀ ìjọ náà ẹnìkan wá sọ̀rọ̀ yín. Ọ̀túnba àbí Kásìmù ẹ̀kú kalẹ̀ sà. Àní Sáláìkì Jagun Arẹwà Olúwa mi Tóyìn Sàrùmí. Yes. Yèyé aṣojú ìyálòde aṣáájú. Jagun Olúwa Kẹ́mi Alátiṣe. Coordinator. Coordinator ìdùnnú. Jagun Adéròǹkẹ́ Arówó. Ọ̀ṣun BADMUS. Olúọmọ. Honorable Kọ̀tún nígbà tẹ́ ń wọlé atẹ́kùn ló atẹ́kùn máa dúró. Ayé wa bá wà sí o. Ó mọ̀ pé ní àná. Olúọmọ Adetutu orin náà kọ fún ẹni lẹ́yìn. Yes. Olúọmọ Adetutu èyí máa dúró. 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 Ayé lè rọ̀. Èyí máa dúró. Èyí máa dúró. Ayé lè rọ̀. Èyí máa sọ. Dúró. Ayé lè rọ̀. Èyí máa dúró. Ayé lè rọ̀. Mú mi. Èyí máa sọ pé kò. Jagun Adetutu Ayéru. Jagun Adetutu Ayéru yèyé ààrẹ. Jagun Adetutu Ayéru yèyé ààrẹ. Èyí ààrẹ tọ́tí bọ̀ ẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Lọ́dọ̀ àwọn Ètò ìbàrẹ̀ ìbámu fún yàrá ẹ̀ṣẹ̀ sílẹ̀.
sì ń wọlé. Bàbá Olú owó ní ẹ̀dá wọ́n ti lé sáré wa.